ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ káàárọ̀ níbi gbogbo tẹ́ ti ń gbọ́ mi. orúkọ mi ò yí padà, àwọn ò ní yí ti yín padà lórúkọ Ọlọ́run. orúkọ tèmi ni Ọlátayọ̀ Àmọ̀kádé. ètò ní bàbá ètò ó ti yé yín. 429 yẹn nílùú Ìlíṣàn bó ṣe máa jẹ́rìí yẹn confirm ẹ̀yán ọmọ yẹmi mọ̀ kí ẹ o. máa wo mí roro mi sọ máa jí góòlù náà jà. Dr. Orlando Owo. máa wo mí roro. ẹjọ àgbà òṣèré la ní lórí ètò yìí, ẹ bá mi káwọn ará ilé. mo kí gbogbo èèyàn ará ilé. orúkọ tèmi ni Ṣọlá Ọláìbí tí gbogbo èèyàn mọ̀ sí Dr. Gaji. Ìjẹ̀bú àti Gaji. What up? Get out of here, man. ẹjọ ní kékeré ní kúkúrú ẹ bá mi sọ fáwọn ará ilé ọmọ ìlú bíbu ìwò nìyí. ọmọ ìlú Ìmẹ̀kọ lèmi. Ìmẹ̀kọ ni spiritual headquarter àwọn CCC àwọn Celestia. ẹjọ nípa iṣẹ́ wa tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ìyẹn sinimá tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí báwo lẹ ṣe rí comedians, báwo ni inspiration ṣe máa ń wá sọ́dọ̀ tí yín. ṣe rí inspiration, ṣe rí nǹkan méjì ni mo máa ń gbádùn láyé mi. Acting àti the other one ẹ̀mí ò gbọ́dọ̀ sọ lórí ètò tá a wà yìí, but acting ó wà very important sí mi gan. ẹ jẹ́ ká fẹsẹ̀ rájò díẹ̀. Oh yeah, my friend. ẹjọ ní kúkúrú ẹ jẹ́ bá ń fi àkókò yìí kí Mr. Latin yẹn tó jẹ́ president tapa wa àti vice president wọn wà lórí tó ń gbọ́ wa. Bàbá mo kí yín o Mr. Latin, you know me gbọ́dọ̀ lo word of love. I like you so much. Ọlọ́run yín o ẹ wò ó dàbọ̀. Mr. Latin.